akú àmójúbà ọba tuntun nílùú ọ̀rà mọ́lẹ̀ ẹ ṣeun. So a gbọ́ pé ẹ fẹ́ gbé kábíyèsí wá sí ìlú Canada níbi tí ẹ̀yin wà bó o lè tó yẹn kí ni ìpalẹ̀mọ́ bó yẹn ní gbogbo etí ẹ wà ní North America àtẹjọ́ mọ ọ̀rà ni ẹ fẹ́ gbé kábíyèsí ọba Ridwan ẹ fẹ́ gbé wọn wá sí ìlú Canada. So ọjọ́ wo ni ìdẹ́ kí ni mẹ́sẹ̀gì gbogbo àwọn ọmọ ọ̀la náà tó wà káàkiri pé wọ́n lè padà àjọ ìrìn tí ẹgbẹ́ tó ọ̀hún dání kí ni mẹ́sẹ̀gì fún wọn. Mẹ́sẹ̀gì wa náà ni pé August 2nd la fẹ́ ṣe ọjọ́ tọ́jọ́ Sunday. So kábíyèsí náà dẹ̀ ní àwọn pẹ̀lú àwọn olólùfẹ́ àwọn ikú bàbá yèyé kábíyèsí o ọba Akeem Ọwádé ọba aláwọn sọ pé àwọn máa bá wọn dé Canada àwọn bọ̀ wá olóòrò fòrò kingdom kábíyèsí o àwọn náà láwọn fẹ́ tẹ̀lé kábíyèsí ọba Rilwan Aremu láwọn fẹ́ tẹ̀lé wọn wá láti lè jọ ṣe ayẹyẹ náà. àwọn náà kàn fẹ́ gbé wọn wá láti pé àwọn ọmọ sọ pé àwọn fẹ́ rí bàbá àwọn torí pé nígbà tí wọ́n ṣe tí wọ́n ní ọ̀rà àwọn ò láǹfààní láti wà ń bẹ̀. So gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀rà tó dẹ̀ wà ní North America ló sọ pé no àwọn fẹ́ rí bàbá. So bàbá náà dẹ̀ sọ pé ohun àwọn náà káwọn náà rí wọn. Bàbá náà lo opportunity yẹn láti lè ṣe meeting láti lè ṣèpàdé pẹ̀lú gbogbo ọmọ bíbí ìlú ọ̀rà tó wà ní North America láti lè àwọn náà wọ́n mọ̀ nǹkan tí wọ́n fẹ́ request lọ́wọ́ àwọn ọmọ wọn. àwọn kan táwọn ọmọ náà bá dẹ̀ fẹ́ gbà lọ́wọ́ bàbá náà àwa náà sọ fún bàbá náà pé tó bá a ṣe fẹ́ ní bá a ṣe fẹ́ lélẹ̀ àjọ fọ̀rọ̀ jómi tó rọ ọ̀rọ̀. abẹ́ já wa sí kí lẹ́yìn fẹ́ bèrè bàbá kí lẹ́yìn bèrè ṣé ẹ sọ díẹ̀ fún wa. ìgbà wọn pẹ́ pẹ́ lọ́wọ́ bàbá for example sí àwọn tá a wà ní diaspora federal government gbé iléeṣẹ́ ńlá kan wá sọ́ra tí wọ́n pè ní NADA tó ṣe national agricultural kini kan so also wọ́n gbé farm village very big one wá sí ọ̀rà so thousands of acres ní gbogbo àwọn ìlú ọ̀rà filẹ̀ fún federal government pé kí wọ́n fi ṣe farm village yẹn wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ rẹpẹtẹ tí wọ́n ti táwọn náà ti ń rí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n ti àwọn structure ti lọ rẹpẹtẹ wọ́n ti cultivate rẹpẹtẹ so a lè rí pé àwọn ọmọ ọ̀rà tí wọ́n ní àwọn interest nínú farming wọ́n request pé federal government ṣe encourage wọn pé kóníkálukú náà kí wọ́n ní ìpín nínú kinní yẹn so wọ́n táwọn diaspora náà fẹ́ bá wọn sọ̀rọ̀ náà pé ajọ́ orílẹ̀ ní ìṣẹ̀lẹ̀ bàbá. àwa náà ní interest o. àwọn náà ní interest so at least ó máa jẹ́ káwa náà tún lè súnmọ́lé. bẹ́ẹ̀ni. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó ti jìnnà sílé nígbà tó bá rí pé òun ní nǹkan kan nílé tó rí pé bó jẹ́ pé by proxy náà àwọn kan wà tó máa bá fojú tó á mọ̀ pé nǹkan kan wà nílé tó máa jẹ́ kí ó tún súnmọ́lé so afẹ́bá kábíyèsí sọ̀rọ̀ lórí yẹn náà pé kí wọ́n jọ àwọn àtàjọ wọn tàwa ní diaspora kí wọ́n kàn jẹ́ kí wọ́n wà kán kárí àwọn náà along oníkálukú wọn lè nípìn nínú nǹkan bẹ́ẹ̀ yẹn à ní interest gidi gan so there are some other things náà táwọn náà ní mind bí àwọn project tí ó wù wọn lọ́kàn láti tún. tí wàá ṣe sílé fún ìdàgbàsókè. tí wọ́n dẹ̀ rò pé táwọn bá jọ sọ̀rọ̀ pẹ̀lú kábíyèsí gbogbo security issue náà tó ń bà wá lẹ́rù bá a ṣe ń gbọ́ ṣe mọ̀ pé nígbà yẹn tí wọ́n bá rìpọ́ọ̀tì lọ́tọ́ ṣẹlẹ̀ lórí security Nàìjíríà ìròyìn tá a máa ń gbọ́ bí lágbára jù bẹ́ẹ̀ tó abẹ́ni kò sí ọ̀kan pẹ̀lú ògo Ọlọ́run à ń lọ à ń bọ̀. ìròyìn first class náà gbé fún ọjọ́ pé ó máa dẹ́rù báyìí òtí ẹni fẹ́ dé airport rárá. ẹ̀tà wa táwọn ti mọ̀ báwo lè máa ń lọ ilé tá a máa lọ tá a máa ń bọ̀ àwọn máa sọ fún wọn pé ẹ wo ó ṣẹlẹ̀ lóòótọ́ o àmọ́ kò ń ṣe to that extent. pẹ̀lú ògo Ọlọ́run kò ní dé lu alágbá Ọlọ́run. kí kábíyèsí náà lè bá wọn sọ̀rọ̀ náà kàn lè jẹ́ kán fún wọn ní first hand information lórí nǹkan tó ṣẹlẹ̀ kọ́kàn wọn náà lè balẹ̀ pé kò sí pọ́blẹ́mù ilé tí a ti bí wa kò ní lé wa Ọlọ́run ní ṣe wá lẹ́ni tí kò ní lè délu ẹ̀ mọ́ àtàwọn oríṣiríṣi náà sọ wẹ̀jẹ̀ wẹ̀ mú oníkálukú náà jẹun wọ́n á ṣe fàájì wọ́n dẹ̀ sọ̀rọ̀ sí ra wọ́n bá dé níwájú. àdírẹ́sì ti wà ṣá bóyá ṣe lè fún wa ní orí ọ̀fẹ́ àti mọ àdírẹ́sì tí wọ́n ti wá pàdé kábíyèsí fún àwọn èèyàn tí wọ́n á rí fọ́nrán yìí tó jẹ́ àwọn ọmọ ọ̀rà tó wà káàkiri àgbáyé. bẹ́ẹ̀ni àdírẹ́sì tó wà máa send díẹ̀ sí yín ni. ok. torí pé Toronto láti fẹ́ ṣe orí Eddystone ní Toronto láti fẹ́ ṣe. ok. tó ṣe yín orí Eddystone convention center yẹn wà ní orí Eddystone ní Toronto láti fẹ́ ṣe. ibẹ̀ fèsì Simi African store gbogbo tí máa ṣe sọ pé Simi African store yẹn kò sí ẹni tó wà ní Canada ní Toronto. tí ò mọ̀
náà sọ pé all to opposite ọ̀dọ̀ Simi African Store convention center yẹn ó wà lórí Eddystone ní Toronto ní North York, so ibẹ̀ láti máa ṣe lágbára Ọlọ́run. tó gẹ́gẹ́ bí lọ́gbọ̀n tó sọ fún yín àwọn ọba ńláńlá kábíyèsí Aláàfin of Ọ̀yọ́ kábíyèsí o àwọn náà ń bọ̀, Ọlọ́run náà ń bọ̀, so wọ́n á tẹ̀lé bàbá kábíyèsí ọba Rilwan Aremu Ọláwálé Ṣàkóbàrí, wọ́n á tẹ̀lé wọn wá, so tí gbogbo àwọn olólùfẹ́ wọn máa ń pè ní kúlà wọ́n tẹ̀lé wọn bọ̀ wá, so lágbára Ọlọ́run kábíyèsí o nígbàgbé pẹ̀tọ̀ Ọlọ́run kó jọ kó bá ọmọjọ́ náà rò kó bá a ṣe lé aláàmì ọjọ́ ìdùnnú ní ọjọ́ náà jẹ́ fún wa. aláàmì so lẹ́ẹ̀kan sí kí ni déètì yẹn náà, kí ni déètì ọjọ́ náà sà. ọjọ́ Sunday ní August 2nd 2026, so Igwe Rẹ̀mí Àlùkò ṣe mọ̀ pé ọmọ Canada ni Rẹ̀mí Àlùkò. ok àwọn náà sọ pé ní Canada ni Rẹ̀mí Àlùkò. àlùkò ló bá akọni fún yín. Àlùkò ni àwọn ọmọ onílù ni. pẹ̀lú ògbọ́n Ọlọ́run pẹ̀lú ògbọ́n Ọlọ́run. ó nílò ni bàbá ń bọ̀ pé so òun ló ń gbọ́dọ̀ ṣeré o àdàbẹ́ kó fọlọ́pàá mú wa ọmọ onílù ni ìwé chance ó lẹ́nu o. ok na. ó lẹ́nu o, so àtìríkò náà máa bọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run, so Alhaji Kamoru ní ayé lóyún. so àwọn náà wà ń bẹ́ẹ̀ àwọn náà ń bọ̀, àwọn náà fi orin ṣàdúrà fún wa. bẹ́ẹ̀ ni. Pàṣẹ Canada náà jọ ìwọ̀n. very good. tó ṣe pẹ̀lú Alhaji Rahman Adéwẹlé